Ìjà burúkú tún bẹ̀rẹ̀ láàrin Ọbásanjọ́ àti Fayoṣe. Ìjà míì ti tún bẹ̀rẹ̀ o. Ó bẹ̀rẹ̀ láàrin bàbá àgbà Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Ayọ̀délé Fayoṣe, gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀. Bí oṣù 5 péré ló kù báyìí tí Ọbásanjọ́ yóò pé ọmọ 90 ọdún 90 years. Bẹ́ẹ̀ làwọn kan tiẹ̀ sọ pé bàbá náà ti pé 90 ọdún ti pẹ́ nítorí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó pé ọmọ ọdún 91 láìpẹ́ yìí sọ pé bàbá náà ju àwọn lọ nígbà tí àwọn jọ wà níléèwé lábẹ́òkúta. Bẹ́ẹ̀ ni bàbá Ọbásanjọ́ náà ti sọ fún rẹ̀ pé òun kò mọ ọjọ́ orí òun, níléèwé lòun kàn ti mú ọjọ́ kan tí òun lò gẹ́gẹ́ bí ọjọ́ ìbí òun. Èyí ò wù kó jẹ́, ọmọ 90 ọdún ni Ọbásanjọ́. Bẹ́ẹ̀ ni Ayọ̀délé Fayoṣe ṣẹ̀ṣẹ̀ pé ọmọ ọdún 65 65 years ni. Ohun tí àwọn kan ṣe ń sọ pé irú ọ̀rọ̀ àrífín, ọ̀rọ̀ àbùkù tí Fayoṣe sọ ránṣẹ́ sí Ọbásanjọ́ ní ọjọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù kọkànlá yìí kò yẹ láti ẹnu ọmọdé sí àgbàlagbà. Ẹni tó jẹ́ díẹ̀ ni yóò fi ju ọmọ bàbá náà lọ. Nǹkan burúkú gbà ní nílẹ̀ Yorùbá. Wọ́n ní ohun tó burú ni Fayoṣe ṣe. Ọ̀rọ̀ náà ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Ó pẹ́ tí Fayoṣe ti máa ń bú Ọbásanjọ́ láti ìgbà tí wọ́n ti yọ ọ́ ní ipò gómìnà ní 2006 lórí ọ̀rọ̀ ó ṣe oko adìyẹ kò ṣe oko adìyẹ ni. Ṣùgbọ́n kálukú rò pé ìyẹn ti kọjá lọ nǹkan 20 ọdún sẹ́yìn pé kò yẹ kí irú ẹ̀ tún jẹ́ èyí tí yóò máa rú jáde. Àmọ́ ó tún rú jáde lọ́sẹ̀ tó kọjá yìí, ó sì di wàhálà gidi. Ohun tó ṣẹlẹ̀ ni pé Fayoṣe ló fẹ́ ṣe ọjọ́ ìbí ẹ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá yìí. Ó sì rán àwọn èèyàn kí wọ́n lọ bá òun bá Ọbásanjọ́ sọ̀rọ̀ torí òun fẹ́ kó wá ṣe àlejò pàtàkì òun níbi ayẹyẹ ọjọ́ ìbí náà. Ọbásanjọ́ sọ fún àwọn tó rán sí i pé kì í Fayoṣe fúnra ẹ̀ wá tó bá mọ̀ pé òun fẹ́ pe òun sóde. Lẹ́yìn tí Fayoṣe sì dé ọ̀dọ̀ Ọbásanjọ́, ó tọrọ àforíjì pẹ̀lú ìdọ̀bálẹ̀ àwọn ohun tó ti ṣe. Ó sì ní lára ohun tí òun ṣe fẹ́ kó wá jẹ́ àlejò pàtàkì níbi ayẹyẹ òun náà nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n dájọ́ ní ọjọ́ bá pé o. Ọbásanjọ́ sì lọ síbi ayẹyẹ náà lóòótọ́, níbi tí ìjà míì sì ti tún dé nìyẹn. Ìdí ni pé nígbà tí àsìkò tó láti sọ̀rọ̀, Ọbásanjọ́ gẹ́gẹ́ bí àlejò pàtàkì tú àwọn ohun tó wà nínú ẹ̀ jáde. Bàbá náà ní àwọn èèyàn kan pè mí. Wọ́n ní àwọn gbọ́ pé mo fẹ́ lọ síbi tí Fayoṣe ti ń ṣe ọjọ́ ìbí ẹ̀. Wọ́n ní pẹ̀lú gbogbo èébú tó ti bú mi, kí ni mò ń wá lọ sọ́dọ̀ Fayoṣe? Mo ní kí wọ́n má dààmú ara wọn, pé pẹ̀lú gbogbo bó ti bú mi tó, lára àwọn ọmọ mi náà ni èèyàn ò sì lè lé ọmọ burúkú fẹ́kùn pa jẹ. Ṣùgbọ́n o, Ayọ̀, mo kàn sọ bẹ́ẹ̀ ni o, ó kì í ṣe ọ̀kan nínú àwọn ọmọ dáadáa tí mo ní o. Ṣùgbọ́n ìwọ náà ti ṣe àwọn àṣeyọrí kan láyé ara tiẹ̀ náà tí èèyàn ò lè sọ pé òun ò rí. Bí ìwọ bá ṣe rere, ara kì yóò há yá ọ. Nítorí àwọn ìwà tí o ti hù, o fẹ́ ṣe irú ayẹyẹ báyìí, o lè kú gìrì láti wá sọ fún mi. O ṣẹ̀ṣẹ̀ ń rán mínísítà àtijọ́ Osita Shidoka láti wá fọ̀rọ̀ wá mi lẹ́nu wò. Nígbà tí ìyẹn dẹ̀ wá bá mi, mo sọ fún un pé kó ní kí ìwọ fúnra ẹ wá. Ìgbà tó jíṣẹ́ fún ẹ lo tó lè tẹlifóònù mi tí mo sì sọ fún ẹ pé kó o máa bọ̀. Nígbà tó tún fẹ́ wá náà, nítorí o ò mọ ohun tó o máa bá lẹ́nu mi, o kọ́kọ́ ní kí Folúṣọ́ wá kó tó wá di pé ìwọ náà ṣẹ̀ṣẹ̀ láyà láti fúnra ẹ wá. Nígbà tó dé ọ̀dọ̀ mi, ó pe ìyàwó ẹ̀ láti sọ pé o ti wà lọ́dọ̀ bàbá. Mo sì sọ fẹ́yìn méjèèjì pé kì í ṣe ọmọ dáadáa. Àmọ́ ìyàwó ẹ̀ ò jẹ́ kí n sọ̀rọ̀. Apá mi jábọ́ nígbà tó ní bàbá àwọn mọ̀, ẹ sátorí Ọlọ́run ká ẹ foríjì wá. Mo sì sọ fún yín pé ó ti tán, mo foríjì yín. Ìwé Roman orí 12 ẹsẹ̀ 15 sọ pé ẹ bá ẹni tó bá ń sunkún sunkún, kí ẹ sì bá ẹni tó bá ń yọ̀ náà yọ̀ ayọ̀. Ìyẹn la ṣe wáyìí. O gbọ́dọ̀ mọ ibi tí o ti ń bọ̀, kó o sì mọ̀ pé gbogbo ohun tí o jẹ́ lónìí yìí láti ọ̀dọ̀ Ọlọ́run ni, kí o sì foríyìn fún un. Bákan náà ni mo fẹ́ kí gbogbo wa jọ bojú wẹ̀yìn ká lè mọ àwọn ohun tó bá kù tó yẹ kó o máa ṣe. Mo mọ̀ ẹ́ dáadáa. Ṣé o rántí pé ọ̀tọ̀ lẹ́ni tí mo fẹ́ wà lẹ́yìn ẹ̀ lẹ́kìtì lásìkò ìbò 2003? SK Babalọ́lá ni
nítorí àwọn ohun dáadáa tó ṣe nígbà tó fi ń ṣe olórí àwọn tíṣà. Àmọ́ ọgbọ́n àtinúdá tí o ní, tí o rí i pé ìyà omi ń jẹ wọ́n lẹ́kìtì, tí o sì bẹ̀rẹ̀ sí gbé omi fún wọn lọ́fẹ̀ẹ́ ló jẹ́ kí n fẹ́ràn ẹ, tí mo sì padà lẹ́yìn Babalọ́lá. Ṣé òun òkúkú tiẹ̀ ń ṣe ọmọ ẹgbẹ́ wa nínú PDP tẹ́lẹ̀? Mo rántí dáadáa. Ìwọ náà mọ̀ pé mi ò mọ̀ ẹ́ níbì kankan tẹ́lẹ̀. Ìwọ náà mọ̀ pé a jọ wà ní ẹfun alààyè lásìkò tí à ń ṣe campaign ni, níbi tí wọ́n ti ní ọ̀gbàrá ń yọ wọ́n lẹ́nu. Ó mọ̀ pé mo ṣèlérí nítorí tiẹ̀ pé a máa ṣe. A dẹ̀ ṣe ní kíákíá. Ayọ̀, wo ìyàtọ̀ wà nínú kí èèyàn nígboyà kó sì gbójú. Ọ̀tọ̀ ni kí èèyàn ya alágbára má mèrò. Bẹ́ẹ̀ kò ṣeé ṣe kí èèyàn gbóyà kó tún jẹ́ alágbára má mèrò. Méjèèjì ò lè ṣiṣẹ́ papọ̀. Ohun tí àpapọ̀ méjèèjì lè mú wá kò lè dáa. Bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ ní ìtẹríba àti ìbọ̀wọ̀ fágbà. Lára àwọn àdámọ́ wa ní Nàìjíríà ni, lára ohun tí Yorùbá sì fẹ́ràn ni ìwà ọmọlúàbí ló ń jẹ́. A ṣe ìpolongo ìbò fún ẹ káàkiri, Ọlọ́run sì fún wa ṣe, ó wọlé bíi gómìnà. Nígbà tó wọlé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló fẹ́ ṣe tí mò ń sọ pé kó o ní sùúrù kí o fi ọgbọ́n ṣe wọ́n. Àmọ́ ẹ bẹ̀rẹ̀ sí kó àwọn ìwé oríṣiríṣi jáde, bẹ́ẹ̀ lówó náà ń jáde lọ́nà gbogbo. Mo wá sí oko ìgbàlódé tó lóun ṣe àti ọgbà adìẹ ńlá tó sọ pé o fẹ́ ṣe fáráàlú. Àwọn adìẹ tí mo rí níbẹ̀, àwọn adìẹ tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ sáré kó lọ síbẹ̀ ni. Ó rántí pé mo bi ọ́ léèrè pé ṣé àwọn adìẹ tí kì í yàgbẹ́ ni? Àbí nígbà tó jẹ́ níṣe ni gbogbo abẹ́ àwọn adìẹ yín mọ́ tí gbogbo ilẹ̀ ibẹ̀ mọ́ fẹ́fẹ́? Ṣé o rántí pé èkejì ẹ Oyinlọ́lá sọ fún ẹ pé bí èmi Ọbásanjọ́ ò bá mọ nǹkan kan, bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ọ̀sìn adìẹ, kò sí kinní kan tí mi ò mọ̀ nípa ẹ̀? Ṣé o tún mọ̀ pé àwọn kan wá bá mi tí wọ́n ní o kò kàwé ní Holy First Baptist School Ọ̀yọ́? Èmi ni mo sọ fún wọn pé irọ́ ni wọ́n ń pa, nítorí mo mọ̀ pé o kàwé níbẹ̀, o jáde. Àmọ́ ọdún tó o kàwé àti àwọn tẹ́ ẹ jọ kàwé yàtọ̀ sí àwọn kan téèyàn ò tiẹ̀ mọ ibi tí wọ́n ti kàwé tiwọn. Lẹ́yìn tó ti bú mi títí nítorí tí wọ́n yọ ẹ́ nípò gómìnà nítorí ọ̀rọ̀ oko adìẹ yẹn, ìwọ àti ìyàwó ẹ̀ wá bá mi lọ́dọ̀ Oyinlọ́lá, ẹni ẹ̀ wá bẹ̀ mí. Mo sì ní mo ti gbọ́, mo foríjì yín. Ṣùgbọ́n ṣé o jáwọ́ nínú kó o máa bú mi kiri ni? Ṣé bí o tún bú mi náà ni? Ayọ̀, èmi kọ́ ni mo ní kó o fún mi ní mílíọ̀nù 10 sí ibùdó ìmọ̀ Ọbásanjọ́ library. Nítorí gbogbo ìgbà ló máa ń sọ pé kí n dá mílíọ̀nù 10 tí o dà sínú kíkọ́ iléèwé ìkàwé náà padà. Àmọ́ èmi kọ́ ni mo ní kó o mówó wá o. Ẹ̀yin gómìnà ìgbà náà gbogbo yín lẹ pàdé lẹ́ni ẹ fẹ́ dá mílíọ̀nù 10 láàrin yín ni. Ẹ̀yin lẹ́jọ́ sọ, n ò sí níbẹ̀, n kò sì mọ bí ẹ ti pinnu ẹ̀. Nígbà tí o wá bá mi yìí pé kí n wá, mo sọ fún ẹ pé mò ń lọ sí Kigali ní Rwanda, pé tí mo bá fẹ́ wá ìwọ ló máa sanwó aeroplane tí mo wá wọ̀ padà o. Nítorí àwọn tí wọ́n pè mí ti ra tíkẹ́ẹ̀tì, wọ́n ti sanwó. Sunday ni wọ́n dá kí n kúrò lọ́hùn tí wọ́n ti sanwó tíkẹ́ẹ̀tì ẹ̀. Tí mo bá wá fẹ́ kúrò kí n dé ní Sátidé tí o fẹ́ kí n wáyé, n ò lè sọ fún wọn kí wọ́n ra tíkẹ́ẹ̀tì míì tàbí kí èmi fúnra mi wá fowó ara tèmi rà. Ìwọ tó wá pè mí tó yí ìrìn mi padà ló máa sanwó ìyẹn. Ṣùgbọ́n owó tí o gbé wá n ò fọwọ́ kan o, ó wà lọ́wọ́ Folúṣọ́. Nítorí Dangote gbọ́ ìrìn mi, òun ló fi aeroplane ránṣẹ́ sí mi láti wá gbé mi padà wá sílé. Kò sì sí ìdí tí mo fi gbọ́dọ̀ fọwọ́ kan owó tí o fi ránṣẹ́ sí mi. Ó dá mi lójú pé bí o ti wá pè mí pé dandan ni kí n wá bá ọ ṣe ayẹyẹ yìí, nítorí pé o fẹ́ ṣe àtúnṣe sí gbogbo ohun tí o ṣe tí ò dáa ni. O sì fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó o ti ṣẹ̀ kí o lè bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun. Mo fẹ́ sọ fún ọ pé nǹkan dáadáa ni o, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àfi kó o yí padà. Yí padà o, kò yíwà ẹ padà, nítorí gbogbo wa gbọ́dọ̀ máa palẹ̀ ọ̀run mọ́ báyìí. Ìjọba ọ̀run ti kù sí dẹ̀dẹ̀, ká ṣe dáadáa ni o. Lẹ́yìn tí Ọbásanjọ́ sọ báyìí tán, ló pe gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ kí wọ́n jẹ́ kí àwọn jọ kọrin ayọ̀ fún Fayoṣe, tí bàbá náà sì dá orin ọpẹ́ mi kò ì tó, ojoojúmọ́ ni wọ́n máa dúpẹ́, ọpẹ́ mi kò ì tó, ojoojúmọ́ ni wọ́n máa yọ̀ ṣẹ̀ṣẹ̀. Gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ ni wọ́n kọrin, tí inú wọn sì dùn pé ayẹyẹ ńlá náà lọ dáadáa. Àṣé gbogbo bí wọ́n ti ń ṣe ìní, inú ń bí Fayoṣe. Ìbínú náà sì ti mú un ní gbogbo ara. Ṣùgbọ́n kò wí kinní kan o, kódà kò ṣojú bí ẹni pé ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ jò lára tó bẹ́ẹ̀ yẹn. Àfi níjọ́ kẹta ayẹyẹ ọ̀hún, ìyẹn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù yìí, ní Fayoṣe bá tẹ àtẹ̀jíṣẹ́ sí ààrẹ àtijọ́ náà tó ní òun fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé
ó wá síbi ayẹyẹ Ohun. Àmọ́ ọ̀rọ̀ ọpẹ́ tí Fayoṣe fi ránṣẹ́ sí Ọbásanjọ́ ọ̀rọ̀ burúkú tí irú ẹ̀ kò ṣe é gbọ́ sétí ni. Fayoṣe ní, bàbá Ọbásanjọ́ mi tòótọ́, ṣé ìwé mi yìí bá yín ní àlàáfíà ara? Mo dúpẹ́ pé ẹ wá síbi ayẹyẹ ọjọ́ ìbí mi. Àfi tí ọ̀rọ̀ rádaràda tí kò yẹ kí èèyàn gbọ́ lẹ́nu àgbàlagbà tí ẹ bẹ̀rẹ̀ sí sọ níbẹ̀. Kí ló dé tí ẹ kúkú fira yín wólẹ̀ tó bẹ́ẹ̀ yẹn? Àmọ́ kò jọ mí lójú o, torí ẹnìkan ti sọ pé nínú ọgbà àwọn ẹranko ló yẹ kí wọ́n gbé yín sí. Èmi náà sì ń sọ báyìí pé ibi tó yẹ kí ẹ wà gan nìyẹn, zoo, nílé àwọn ẹranko, ibẹ̀ ló yẹ kí ẹ máa gbé. Mo sinmi, mi ò fún yín lésì níbi ayẹyẹ nítorí mo fẹ́ kí gbogbo ayé mọ ìyàtọ̀ láàárín ẹni tí orí ẹ̀ pé àti àgbàlagbà tí orí ẹ̀ ti yí tẹ́ ẹ jẹ́. Bí mo ti ń wò yín yẹn, ẹ gbádùn mọ́ rárá o, tàbí kí n sọ pé gbàgbé àrùn àgbà ti ń yọ yín lẹ́nu, ó fẹ́ ṣe yín léṣe. Nígbà tó bá yá bí ọ̀rọ̀ ti jẹ́ gan, mo máa sọ fún gbogbo ayé. Àmọ́ ní báyìí, inú mi á dùn bí ẹ bá dá owó tí mo fún yín padà fún mi o. Ẹ sá ti sọ pé Dangote ló wá gbé yín. Báyìí ni Ayọ̀délé Fayoṣe fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí bàbá àgbàlagbà Olúṣẹ́gun Ọbásanjọ́. Ọbásanjọ́ sì gbà, òun náà dá èsì padà fún un. Ó ló ṣeun, àti pé owó tó gbé wà lọ́dọ̀ ẹni tó gbé e fún, òun ò fọwọ́ kan owó ẹ̀ o. Ohun tí àwọn èèyàn wa ń sọ ni pé bó ti wù kó rí, ojúlówó ọmọ Yorùbá kan kò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí àgbàlagbà. Ọ̀rọ̀ náà burú láwùjọ ọmọlúwàbí gbogbo. Àmọ́ àwọn kan náà ń bú bàbá Ọbásanjọ́ o. Wọ́n ní kí ló wá lọ síbẹ̀, kí ló wá lọ sóde Fayoṣe, àti pé kí ló dé tóun náà kúkú sọ kàátán ọ̀rọ̀ tó ti kọjá lọ níbi òde tí ọmọ ẹ̀ pè é sí. Ohun tó dájú ṣáá ni pé ìjà náà kò tí ì parí o, torí Fayoṣe ti lóun yóò kọ̀wé ohun tó ṣẹlẹ̀. Ó sì dájú pé títí ayé Ọbásanjọ́ kò ní gbé ẹnu ẹ̀ fálágbàfọ níbi tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ tó sì kàn án bẹ́ẹ̀ yẹn. Ohun tí yóò sì tẹ̀yìn ìjà náà yọ pàápàá kò sẹ́ni tó tí ì lè sọ o. Ọláìwọlá alága ló gbọ́ ọ̀rọ̀ yìí tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.